gbájúmọ́ ètò ààbò ilẹ̀ Yorùbá dípò jíjà sí ipò Sunday Igboho sáwọn ọba ilẹ̀ Yorùbá. Gbajúmọ̀ tó ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Adéyẹmọ, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho, ó mà ti rọ àwọn ọba ilẹ̀ Yorùbá láti fi ìmọ̀ ṣọ̀kan lójúnà àti gbógun ti àìsí ààbò tó ń bá ẹkùn náà fẹ́ra. Ìgbòho ní àwọn ọba mọ̀rẹ́ wọ́n mà nílò láti gbé ìfàǹfà tó bá ń wáyé láàrin ara wọn tì kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ lójúnà àti mú ìdàgbàsókè bá ilẹ̀ Yorùbá. Ó sọ èyí látàrí ìfàǹfà tó máa ń wáyé láàrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà àti Aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé lórí ipò alága àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbòho wòye pé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n ní àwọn nǹkan tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ lọ tí wọ́n nílò láti kojú bí àwọn agbébọn àti agbésùmọ̀mí tí wọ́n ti fi àwọn igbó ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tó jẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n ti fi ṣe ibùgbé. Ó wá rọ àwọn ọba náà láti ṣe ara wọn ní irinṣẹ́ ìṣọ̀kan àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ láti dáàbò bo àwọn èèyàn wọn lọ́wọ́ ìkọlù àwọn agbébọn dípò jíjà sí ipò. Bákan náà ló tún pè fún ìdásí àwọn olórí ilẹ̀ Yorùbá míì bí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì àti Olúgbọ́n ti Orílẹ̀ Ìgbọ́n ọba Francis Olúṣọlá Àlàó láti dá sí ọ̀rọ̀ ipò alága àwọn lọ́balọ́ba tó ń fa wuyewuye náà. Kí ló dé táwọn ọba wa tí wọ́n ń gbájúmọ́ ọ̀rọ̀ ipò nìkan táwọn agbébọn agbésùmọ̀mí àtàwọn ọ̀daràn míì tí wọ́n ti gba gbogbo igbó tó wà ní gúúsù ìwọ̀ oòrùn tí a bá wo ìpànìyàn tó wáyé nínú igbó Old Ọ̀yọ́ National Park àti apá ibìkan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n ní láti mú ààbò àwọn ẹkùn ilẹ̀ Yorùbá ní ọ̀kúnkúndùn tako gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú. Bákan náà òun ló ní wíwà ní ìṣọ̀kan àwọn ọba aláyé náà ó ní yóò mú ìdàgbàsókè bá ilẹ̀ Yorùbá. Kì í ṣe ohun tó tọ́ láti máa jà sí ipò nígbà tí àwọn aráàlú pàápàá àwọn àgbẹ̀ tó wà láwọn ìlú kéréje tí wọ́n ń kojú ìpànìyàn ní gbogbo ìgbà. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.